ọmọ Yorùbá a kú oríire ìròyìn ayọ̀ rèé o. ọmọ Yorùbá láti presidency wọ́n ti ránṣẹ́ sí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. ó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rere kánà rere ẹmu ẹkì ẹran bí rẹ̀ kọ́ ládéládé ládé aláàfin ò ládé adé aládìkún lágbàfà láàfin. kábíyèsí olúwa mi Ìgbòho Òòṣà, kábíyèsí bàbá wa Onírìṣà, kábíyèsí ọba Olúbàdàn, kábíyèsí ọba Olúgbọ́n torílé Igbọ́n, kábíyèsí Onírìṣà, kábíyèsí Onírìṣà, kábíyèsí Onírìṣà, ọba olórí gbogbo ọba aládé gbogbo ilẹ̀kílẹ̀ àrólé Odùduwà ọ̀rìnkílẹ̀ mí títì kábíyèsí ọba Ògúnwùsì, kábíyèsí ọba Adéyẹyè, kábíyèsí Onírìṣà, kábíyèsí olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. mo kí bàbá ọba Olúbàdàn lẹ́ẹ̀kan sí, mo kí bàbá wa ọba Olúgbọ́n, mo kí president wa president his excellency president Bọ́lá Ahmed Tinubu. ọmọ Yorùbá a kú oríire lẹ́yìn gudugudu méje yàyà mẹ́fà tó lóye Sunday Igboho ṣe nípínlẹ̀ Èkìtì. ẹ̀yin tẹ́bà yìí ti gbọ́ ẹ lọ wo last video tí mo ṣe èèyàn 14 kò sí pé wọ́n ní o evidence everything ó wà ní last video tí mo ṣe ẹ lọ wò. olóyè Sunday Igboho ṣe gudugudu méje yàyà mẹ́fà lẹ́yìn tí wọ́n ṣe àṣeyọrí iṣẹ́ tí wọ́n ṣe yẹn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti gbogbo presidency wọ́n ránṣẹ́ pé wọ́n dúpẹ́ torí iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ kékeré. iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó ti ń bọ́dà presidency. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀rí àtàwọn tí ẹ lè bí wọ́n wà láyé. èèyàn 14 nínú àwọn 15 ìkan ti kú sọ́wọ́ àwọn ajínigbé yẹn. 14 ni wọ́n regain freedom àwọn tó kó ní church ní Èkìtì. now bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ilẹ̀ kún, inú wọn dùn. kódà mo fẹ́ lè sọ pé ẹ̀kan ni mo ti rí kínú bàbá Tinubu dùn bẹ́ẹ̀ yẹn rí. ìyẹn ni ìgbà táwọn Ìgbò kóra wọn jọ pẹ̀lú gbogbo ọba ilẹ̀ Yorùbá tó ń sọ̀rọ̀ lórí Nnamdi Kanu tó mẹ́nubà olóyè Sunday Igboho báyìí. bàbá Tinubu rẹ́rìn débi pé wọ́n fẹ́ lè jábọ́ lórí iṣẹ́ ẹ̀kan yẹn mo ti rí kí ni wọ́n dùn báyìí rí, torí ni wọ́n dùn ayọ̀ wọn kún. wọ́n bá olóyè Sunday Igboho sọ̀rọ̀, wọ́n dẹ̀ fún wọn ní standing order. ẹ máa wò pé standing order báwo ṣé wọ́n jẹ́ àmì ni. ọmọ Yorùbá ẹ gbà bí mo ṣe sọ fún yín. bàbá Tinubu sọ pé bàbá Olúbàdàn ròyìn Ìgbòho fáwọn, àwọn dẹ̀ bá bẹ́ẹ̀. wọ́n náà kọ́ máa ń fetí gbọ́ orúkọ wọn. wọ́n ní kódà nígbà táwọn wà ní gọ́vnọ̀ àwọn gbọ́ nípa orúkọ wọn. nígbà táwọn ṣe senate àwọn gbọ́ nípa orúkọ wọn dáadáa. wọ́n ní lẹ́yìn táwọn tún kúrò ní political office táwọn wà lẹ́kọ̀ọ́. kódà bàbá sọ débi pé ṣé wọ́n rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Ṣèyí Mákindé fẹ́ di gómìnà tó lè Sunday Igboho yarí pèsè wọn nígbà kan rí ìgbìbò yìí tọ́dẹ̀ dúró ti gọ́vnà Ṣèyí Mákindé. gbogbo ẹni bàbá Tinubu sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo ọ̀nà kan náà kò mo lè sọ lórí afẹ́fẹ́. nígbà tó lóye Sunday Igboho máa délé kàṣà ẹ̀yin náà kò mẹ́ntẹ́ ní. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Igboho ti pàṣẹ. àṣẹ kí ló pa? àṣẹ ń pé wọ́n pe àpérò, wọ́n pe àwọn tí wọ́n jọ ń sowọ́pọ̀ tọ́jọ́ ń ṣe gbogbo tó ń lọ nípa ìwé ẹkùn lọ́gẹ̀ náà. so ọ pé everybody jókòó, ọ dẹ̀ give order lójú gbogbo ayé. olóyè Sunday Igboho sọ pé anybody tó bá ti gbébọn tó wà ní àwọn tó ń da ilẹ̀ Yorùbá láàmú tẹ́ mọ̀ pé léyìí ajínigbé ni, tẹ́ mọ̀ pé léyìí agbénipa ni,
tẹ́ mọ̀ pé léyìí kò ní àníyàn tó dá sílẹ̀ Yorùbá, tẹ́ mọ̀ pé léyìí adàlúrú ni, pàápàá jùlọ tó bá jẹ́ ẹni tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ nínú àwọn ajínigbé. Bàbá Tinubu ní bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀nà àwọn ò sọ pé kó gbàbọ̀dì fọmọ Yorùbá o. Wọ́n ní nǹkan táwọn fẹ́ sọ fún wọn sì ni pé anybody tó bá ti rí tó jẹ́ ajínigbé agbénipa, kí ìwé ẹkùn ṣe ohun tó máa ṣe tó jẹ́ wípé kò ní lè láǹfààní láti dàlúrú mọ́, ṣe pé ọpẹ́ ńlá ni. Kí ọ́dà tó wá látòkè fún nǹkan bẹ́ẹ̀ yẹn, ọmọ ẹni number 1 ó jẹ́ ẹni tí wọ́n fọkàn tọ́. Number 2, wọ́n mọ̀ pé eléyìí ò ṣe apààyàn, wọ́n mọ̀ pé eléyìí kò ń ṣe agbanipa, wọ́n mọ̀ pé eléyìí kò kì í ṣe adàlúrú, kò ń ṣe jàǹdùkú, kò ń ṣe ọmọ àlè, kò ń ṣe ẹni tó ń wá owó káàkiri. Presidency fi wá lọ́kàn balẹ̀, ọ̀nà àwọn ní ètò tó lágbára fún ìwé ẹkùn tó jẹ́ wípé in the history of Nigeria ó lè má ti sí security tó máa ní ìwùkọ yẹn. Ẹ ká fọkàn wa balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń pè must be kó yẹ kí bàbá Tinubu ti ṣe jù báyìí lọ fún Ìgbòho, kó yẹ kí bàbá Tinubu ti ra Helios kí wọ́n ti kó sí gbogbo state gẹ́gẹ́ bó ṣe fámọ̀tẹ́kùn kí ìwé ẹkùn náà kọ́ sí. Bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ, bàbá létò fún wa, ẹ fọkàn yín balẹ̀. Bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá sọ̀nà ọ̀hún, wọ́n ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní everybody ṣe sùúrù, a kì í kánjú lábẹ́ gbóná, ẹni tá bá gbéyàwó wá bá kì í garùn. Bàbá Tinubu ní àwọn rí nísìnyí wípé kò sówó táwọn ná lé ìwé ẹkùn, àwọn ònú àná dànù, pé torí pé àwọn ìtì ìnàkọ́ bọ́ sínú ìwé ẹkùn gan, àlàáfíà ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀nà àwọn fọwọ́ ẹ̀ sọ̀yà wípé látìgbà tí olóyè Sunday Igboho táwọn ti fún ọ ní presidential pardon, táwọn ti jẹ́ ní kó máa bọ̀ lé, látìgbà yẹn security ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá 100%. Táwa ti ẹ̀ ń sọ pé 70, àmọ́ kí bàbá gan tún rí kọjá táwa rí. Ẹ mọ iye àwọn ajínigbé tó lóyè Sunday Igboho ti lọ bust tí wọ́n gbà ọmọ wọn lẹ́sà. Òun mọ́ yín sọ fún èèyàn wa wípé ẹ jẹ́ kí àwọn èèyàn àwọn ọmọ yín ẹ jẹ́ kó lọ ṣe ìwé ẹkùn, ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ pé wọ́n ní kò ń ṣe pé kò hùn àwọn kí fámílì àwọn ṣe ìwé ẹkùn, ọ̀nà ẹrù nǹkan tó PC ti ṣe fáwọn sẹ́yìn ló ń bá wọn. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo sorí kodò fún bóyá bí 2 minutes. Mo are very very disappointed. Mi ìdẹ̀ tí wà disappointed, àfẹ́ni tí ó bá mọ̀ tán OPC lẹ́ máa mọ̀ pé lẹ́ẹ̀ni sọ pé OPC started well. Ẹni tó jẹ́ founder, ẹni tó jẹ́ olórí OPC gangan nílẹ̀ Yorùbá, bàbá wa Fáṣẹ̀hùn, nígbà tí coordination wà lọ́wọ́ wọn, nígbà tó já wọn lọ ń torí ẹgbẹ́ OPC, gbogbo nonsense tó ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀. Along the line, ẹni tó jẹ́ number 2 wọn ló hijack ẹgbẹ́ yẹn, ló sọ ẹgbẹ́ yẹn di ẹgbẹ́ ìgbésùmọ̀mí sí. Ẹ wo nǹkan táwọn OPC ń ṣe. Àwọn àti àwọn bandits gan afẹ́ sọ pé kò sí yàtọ̀ láàrin wọn. Ń takọ lè sọ pé bandit ò daṣọ bojú, OPC Gani àwọn náà wọn fẹ́ yàtọ̀. Torí ẹgbẹ́ tí olórí ẹ̀ ò bá ti ní agenda tó dáa, ẹgbẹ́ tí olórí ẹ̀ tí ò bá ti jólódodo èèyàn, irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ò ní láárí, irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ò gúnkè àgbà, irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ò kì í ní ìlọsíwájú. Bàbá kan sọ̀rọ̀ kan, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn taari tó ń bú Ìgbòho, ó ní ká má yẹ kó yà wá lẹ́nu pé nígbà tí irú àwọn wà ní OPC, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ ìlà àwọn ọmọ táwọn rí tó jí bátìrì mọ́tò táwọn mú, ìtó já ọ̀kadà gbà, ìtó tó ṣàjálè, tó fi tipátipá báyọ̀ lò, tó soríṣiríṣi, táwọn dá sẹ̀ríà fún, táwọn dẹ̀ bùrá OPC fún wọn. Torí pé nígbà yẹn wọ́n ń wá ẹgbẹ́, òun mọ́ sọ fún yín pé ìwé ẹkùn yàtọ̀. Ó tí lọ ìwé ẹkùn tí gbà ẹ̀, ó lè darapọ̀ mọ́ ìwé ẹkùn tí fáwọn bá ní kọ́ gbà ẹ̀. That is the fact. Nígbà yẹn OPC ń wá agbára, ó ń wá population, ó ń wá gbogbo ẹ̀, ó wá gba
àti ọmọ jábàgì gbà àti ọmọ jáfóònù gbà, gbogbo àwọn ọmọ tó ń jábàgì gbà lọ́dẹ bridge Òṣòdì ńgbà yẹn nígbà ayé ìgbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn OPC mú tó dáṣẹ́ ìyá tó dẹ̀ bùrá OPC fún wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí pé wọ́n wá population. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wá búra fúnjọ́ kìíní àná àwọn ló wá di karambani nísìnyí. kéèyàn owó ṣùṣù kó gbójú sókè kó máa sọ̀rọ̀ sọ́ba aládéṣẹ́ kó lọ fà á. àti ẹ̀gbọ́n tàwa kọ̀ọ̀kan tó yẹ pé nígbà tí Yorùbá nation ń gbóná táwọn bàbá òdìdé mọ́ wa tàbínú sọ̀rọ̀ sí wọn pé yẹn yàtọ̀. ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ wípé kò ń ṣe pé ó fẹ́ kọ́ ṣèkọ́ dáadáa àbí nǹkan kan tó kọ̀ torí pé wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ tó dẹ̀ dìde torí pé ó fẹ́ wà lóyè àsìkò ní Adams. ọmọ Yorùbá lágbára Ọlọ́run bí ayé OPC ṣe rí ayé wa ò ní rí bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run. mo wá sọ fún àwọn bàbá yẹn pé bàbá kò rí bẹ́ẹ̀, ìwé ẹkùn yàtọ̀ sí OPC. wọ́n ní ṣèbí àwa Yorùbá ṣèbí kíníkan kìnìkan ṣá máa ti gà ní sẹ́gbẹ́ kan ni ṣèbó náà máa wà nínú àwọn ọ̀gá tó máa ẹ̀dì ìwé ẹkùn. mo ní rárá o, lóòótọ́ ọmọ Yorùbá ló ní ìwé ẹkùn ṣùgbọ́n oko kì í jẹ́ ti bàbá àtọmọ kálá má sí bẹ́ẹ̀ o, alámáwá ń bẹ̀. ìwé ẹkùn Ifá ló bí. olóyè Sunday Igboho dẹ̀ ní fáfá sókè láti jẹ́ kó jẹ́ olórí ìwé ẹkùn. àwa ò dẹ̀ kí ń hùwà bàjẹ́ bí àwọn OPC tẹ̀ ń sọ yẹn pé èèyàn ń gbáyàwó èèyàn ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìwé ẹkùn kì í ṣe. kódà ó wà nù kan tí olóyè Sunday Igboho máa ń kọ́kọ́ sọ fẹ́ anybody tó bá fẹ́ darapọ̀ mọ́ ìwé ẹkùn. tẹ bá rò pé rọ́mù ń pa ẹ jẹ́ kí ìwọ ti bá rí fídíò èké fi hàn wá kó tó di pé mo máa play nǹkan tí mo fẹ́ play. ìròyìn kọ́kọ́ mi lára sì pé actor Ògògó ti kú báyìí báyìí. mo ń bá yín sọ̀rọ̀ yìí information yìí jáde báyìí actor Ògògó ti kú o, may his soul rest in perfect peace. ọmọ wọn ti sunkún síta ó ti pariwo gan òun lélẹ̀ kí n wò ó díẹ̀ tí n bá lè play fún yín bẹ́ẹ̀. kábíyèsí Elédùmarè. ọmọ yóò sí Nàìjíríà. àwọn ọlọ́pàá ní ìgbà tá a béèrè pé kí ló fà á táwọn ọlọ́pàá fi wá bọ́mọ yẹn lé wọ́n nítorí pé kò sí Nàìjíríà pé bọ́dẹ̀ ṣe tó ń pariwo tó ń gbọ́n rí ní situation camera àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn sá lọ́ fi lọ bá ló wà restless. ó ní kó mú ra tíkẹ́ẹ̀tì pé òun fẹ́ lọ bá àbọ̀ òun fẹ́ lọ rí ọgbọ́n tó sí wọn. àdúgbò fún wa lágbára ọbẹ̀ kò lọ. Tọ́sí mi náà yóò dáa, tọ́sí mi. Ògògó is my best actor. Actor ti máa ń kí n tó lè wo fíìmù ẹlòmíì máa ń pẹ́ Ògògó kí fíìmù ọdún jáde báyìí wọ́n ti wù. Má ṣe o.
mo ti gbọ́ ẹ̀ láti bí àbí 2 hours but mo ṣe confirmation. Zogogo is dead. Oh my God. Breaking news here. Gbogbo ọmọ kúlódò ó ti lọ. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. May your soul rest in perfect peace. Ẹ ká bọ́ sí ìpele kejì. Now, ọmọ Yorùbá, mo ní mo fẹ́ play kọ̀kọ̀ fún wa lẹ́ẹ̀kan but kó gbogbo tí wọ́n sẹ́ndì sí mi sísè ó wíìkì mi yóò dáa. Ó wíìkì mi gan. Ó wíìkì mi. Now, oh my God. Mo fẹ́ jájọ gbọ́ díẹ̀ báyìí. So on the 26th, gẹ́gẹ́ mo sọ, la máa lọ́ọ̀jì ìlú ẹkùn ní Ogun State. Ilé ìjẹ́ gbọ́dọ̀ wà mẹ́, a fà yín lọ́wọ́ sókè bẹ́ẹ̀. Commandant wa ní Ìjẹ̀bú ẹ̀dẹ̀ láti yọrí. Ìwé ẹkùn sí pé kọ́kọ́ ti ìyàwó ọmọ ìjà kẹ́ dá sí o. Ẹni tó pẹ́ jẹ́ commandant ìwé ẹkùn kẹ́ mọ́ gba ìyàwó. Ẹ wá rí pé ìyàwó kan ọ̀hún yìí ẹ wá tó gbà ẹ̀yin ọmọ mi irọ́ àdídásí yẹn fi yé o. Àdídásí yẹn o. Ọmọ ìwé ẹkùn gbọ́dọ̀ jalè. Ọgbọ́dọ̀ fi agbára yẹn jẹ́ o. Ó ta wà fún pé ká gbèsè àwọn fámìlì wa. Ẹni tó bá jí dé ká wọ bóòtù wọn ká rẹ́sìkò wọn ká jẹ́ káwọn tó ń lo kó lè lo kó dáadáa ẹni tí ń lo odò kó lè lo odò èmi fi ń dá lójú pé ìjọba wà pẹ̀lú wa Ọlọ́run sì wà pẹ̀lú wa Ọlọ́run rẹ̀ ní dé gbójú tì wá so ẹ bá mi kí gbogbo àwọn kábíyèsí wa tí a bá ti 126 stars yẹn tán ẹ wá mo date àwọn wa sọ́dọ̀ àwọn kábíyèsí tó jẹ́ tiwa ní kọ̀ọ̀kan tó kò tó sílẹ̀ àwa kí baba àwa kí gbogbo àwọn baba tí wọ́n bọ́ ẹjọ́ ọmọ náà ẹjọ́ rẹ̀ ní tí ẹ mọ̀ jẹ́ ká torí pé bóyá wà ní nǹkan kan káwọ́ sọ́ra wa di ẹ̀rù jẹjẹ pé pé àwọn tá a jọ ṣe tẹ́lẹ̀ wọn lè bá àmì ìkọ̀mọ́ ẹ̀rọ ẹ jẹ́ ká fìlì ara wa ká bá fìlì ara wa ní iṣẹ́ ta fẹ́ ṣe àbí láti rí lẹ̀ àdẹ̀gbọ́dọ̀ ní rẹ́sítọ́ fáwọn tó bá jù wá lọ sọ́ẹ́lì àwọn bá wa àwọn bàbá ní pé àìkí ọba ní àìsí kí ọba ní àìdébìlà àkọ́ba ìjọbalẹ̀ ní àwọn bàbá tí wà lẹ́yìn wọ́n yàrí wọn fún o ronú àfihàn àwọn bá wọn yẹn ẹ̀fù ti lọ́ọ́ sílẹ̀ fún wọn wọ́n mọ̀ mọ́nítọ̀ àwọn bá wa ìjọba gbọ́dọ̀ pàkùrù akọ́ba máa fi gbogbo fẹ́ ẹ̀dá nẹ́bù ní o anybody tẹ́ bá rí tẹ́ bá wọnú gbọ́dọ̀ ẹni tó gbé mọ́lọ́dì sára wa ẹ̀kílẹ̀ àì wọ́n rí bandit kan tó ṣe kúrẹ́kúrẹ́ tó gbé mọ́ tẹ́ bá rí bandit tó fi mọ́ dára ẹ̀kílẹ̀ àì ẹ̀ máa ta lọ́nà yẹn sọ fún mi ẹ̀jẹ̀ ni ó bá gbé mọ́ wá bá nínú oko ẹ̀wọ̀n ṣe ẹja ẹ̀ tó gbé mọ́ lọ́wọ́ ẹ̀ lè bùsọ̀ ẹ̀ ìbọ́lú wèrè dànù ẹ̀ bàbá wọ́ ẹ̀ ẹ̀ tó mọ̀ ẹ̀ ẹ̀ ti lè fi rẹ̀ fi dẹ̀ ẹ̀ gbé mọ́ ẹ̀ ìgbẹ́ rẹ̀ ẹ̀ pè mí àyìnbó ẹ̀ máa ṣe kí ni ẹnìkan wá gbé kan lọ́wọ́ ẹ̀yìn wá ń gbé irọ́ mọ́mú láàyè á sì tún mọ orújọ́ á máa pọ̀ yọ ọ̀dọ́ ẹ̀ clear ẹ̀ tẹ́ bá ti clear rẹ̀ ẹjọ́ yọ ọmọ wọn ẹjọ́ clear nìkan lè mi fẹ́ rò. irú ẹ̀kùn kò sí èmi náà lọ́wọ́ wa. ọ̀dẹ èmi ẹ̀dẹ́yìn ìjánu ìgbà tí mò ń ṣe ọlọ́run bá tó ní mímọ̀ pé àwọn bàbá wa mọ̀ sí ìjọba mọ̀ sí àwọn tó ń fẹ́ ni pé bálàfíà àti ìjọba lọ ìfọ́mọ̀ ìjọba lọ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ bàbá Tinubu láṣeyọrí àbọ̀ ọlọ́dún mẹ́jọ ìyẹn sọ ọlọ́run lójú ọlọ́run lójú bẹ́ẹ̀ nígbà táwọn tọ̀hún lọ́dún mẹ́jọ tí nǹkan kan ṣẹlẹ̀ bàbá Tinubu lọ́dún mẹ́jọ pẹ̀lú rọrùn ni tí mímì ò ní mì òun kálukú bá rí owó ìbọ̀kàn mi bàbá Tinubu ó ṣe kí ni yóò lọ́dún mẹ́jọ tí ọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ tó bá lọ́dún mẹ́jọ tiẹ̀ tán ẹni tó bá tó kàn ọ̀bọ ọbẹ̀ tí bàbá Tinubu sá lọ́dún mẹ́jọ tán pẹ̀lú rọrùn ìyẹn ló lámọ bá Nàìjíríà lọ òun tó jẹ́ mi lógún nù tí Nàìjíríà mọ lọ bó ṣe ń lọ tí bàbá sá lọ́dún mẹ́jọ náà.
ọlọ́ba tó la ẹtọ́ lọ yóò jẹ bàbá Tinubu ogun ọmọ ìjà dalẹ̀ ara wa o ọmọ ìjà dalẹ̀ ara wa o bí o bá jọ ń gbogbo wa èmi ò ní nǹkan kan tẹ́mi fẹ́ sọ ju pé ká mọ̀ dalẹ̀ ara wa. ọ̀rọ̀ pọ̀ mo sẹ́ndì fídíò yìí sí bàbá inú wọn dùn tó jọ ní yes pé pẹ̀lú aláyé àti evidence pẹ̀lú ọ̀tá táwọn rí yìí o àwọn máa make sure pé àwọn máa join ìwé ẹkùn bàbá yẹn náà bí ọmọkùnrin méje wọn náà dẹ̀ fi ń dá mi lójú pé gbogbo wọn ló máa join ìwé ẹkùn wọn ní kódà èyí tó wà lóyìnbó nínú wọn ó máa wálé wá join ìwé ẹkùn á sì lè bàbá ẹ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ pọ̀ wọ́n sọ gba àwọn ìbàjẹ́ táwọn mo ní kó má wọ̀rí gbogbo àná la mọ̀ etí everybody ti kún nípa OPC ẹ má wọ̀rí kò wá sí gbogbo wọn o àwọn OPC Gani Adams nìkan wọ́n jẹ́ jàǹdùkú tó ẹ pé lórí wọn bí kó máa parọ́ mọ́yàn kó máa níyàn páyàn kó máa núlélè yàn kó máa parọ́ máwọn tó lórúkọ just because ó fẹ́ nǹkan kan tí ẹ̀mí ẹ̀ ò gbé ó dẹ̀ fẹ́ fi ọgbọ́n gbà lọ́wọ́ àwọn tó fẹ́ gbà lọ́wọ́ wọn èyí náà kí ẹ tó pé ẹ lórí OPC kó máa fẹnu wọ́tá èèyàn kó máa sọ fẹ́ nìkan pé nìkan pa Bọ́lá Ìgè pé Ìgbòho ló pa Bọ́lá Ìgè Ìgbòho ló ṣe kinní kan Ìgbòho ló ṣe pé Ìgbòho ló ṣàwò kò mọ̀ pé ẹni yẹn record kọ́ máa dàgbò lóhùn kinní kan imagine tó wà nǹkan tó máa jẹ ó ní òun sọmọ àlè ó dẹ̀ ń gbógun ti bàbá Tinubu tí wọ́n dìde gbé security ilẹ̀ Yorùbá lẹ̀ pèsè lásìkò àwọn o ẹ̀wọ̀n tó ń bá àwọn Fúlàní yẹn fà ṣé ẹ̀gbọ́n tó kéèyàn tiẹ̀ yọnu sí Tinubu ṣùgbọ́n torí pé wọ́n ń sára wa ará ọ̀run ni wọ́n gbọ́dọ̀ máa support àwọn ará ọ̀run.